jọ̀ọ́ ẹ gbọ́ nǹkan tí wòlíì yìí sọ nípa wòlíì Olúalọ́ nǹkan kẹsẹ̀ ràgó ẹ wo fídíò yìí. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bọ́ ta tẹ́ sọ pé kí Prophet Olúalọ́ pé kó pírẹsẹ̀ntì ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ó dàbẹ́ ní pé orí yín ti dàrú ó dàbẹ́ ní pé nǹkan ṣe orí yín kí ló kọ́ ti yín pẹ̀lú someone personality ṣé torí pé èèyàn ti wá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run báyìí ṣé ó ti wá jẹ́ ẹni tó jẹ́ wípé ẹ lè máa tọwọ́ bọ inú fámìlì ẹ̀ ìjọba òun nìkan ló láṣẹ láti lè sọ fún Prophet Olúalọ́ tí ìjọba bá dẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ Prophet Olúalọ́ pé ìyàwó àtàwọn ọmọ ẹ̀kọ́ òfin ni wọ́n máa fi gbé ìgbà tó bá fi òfin gbé àwọn nǹkan tí wọ́n bá béèrè ní ọwọ́ ẹ̀ tí kò bá lè fún wọn lálàyé ẹ̀ ló máa tó fi òfin gbé ta ni ẹ̀yin tí ẹ̀ ń bọ́ sí orí online àti Rotimi Daniel o àti Adabasioni o àti gbogbo yín pátápátá ta ni yín tẹ̀ ń bọ̀ ta tẹ̀ ń sọ fún Olúalọ́ bẹ́ẹ̀ fún yín ọjọ́ báyìí kó lọ pèsè ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ṣé dídì nílẹ̀ pé ẹni tí ẹ̀ ń bá sọ̀rọ̀ ni ìsí your own personal life gbogbo yín náà lẹ́ni personal life fún yín Adabasioni tó ń bọ̀ ta tó sọ̀rọ̀ ìjọ wo la sọ fún ìjọ ní gbogbo ọmọ Nàìjíríà pé kókó náà bọ̀ ta kó ṣàlàyé ìdí tí obìnrin òṣìṣẹ́ ní ọwọ́ ẹ̀ ìjọ wo ni a pè pé kó náà kó bọ̀ta kó ṣàlàyé àbí àwa náà gbọ́ kúlẹ̀kúlẹ̀ many things nípa Adabasioni fún ara ẹ̀ that is our own personality I don't have any right to ask him any question you don't have any right to ask me my personality question my own personal question ìjọ wo ló bẹ̀rẹ̀ lọ́wọ́ Rotimi Daniel pé kó náà pèsè ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ta ló wà láyé tí kò ní àṣírí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ó lè wọ́n ẹlòmí láti kípa àṣírí ẹ̀ ta ló jẹ́ wàá mọ̀ bóyá ìyàwó gan àbí ìyàwó gan ló sọ pé òun gan fẹ́ wà ní idle play ta ló mọ̀ irú ìjà ìbí wo gan ni gbogbo yín bọ̀tà tẹ̀ ń jà ṣẹ́yìn ni ẹbí ṣẹ́yìn ni ara ẹ máa ń sọ wípé ṣẹ́yìn ni ẹbí ìyàwó Prophet Olúalọ́ kàtó sọ pé bóyá ẹ̀ ń jà fún ṣé àwọn ẹbí ò lẹ́tọ̀ọ́ wọn ò mọ bó ti lè lọ sí ọ̀dọ̀ àwọn ìjọba láti fi òfin gbé Prophet Olúalọ́ tó bá fẹ́ béèrè ọmọ ẹ̀ lọ́wọ́ wọn. I begin to see many people. I'm seeing what they call jealous here. Yeah, I'm seeing jealous from many people. Tó bá jẹ́ mi ní Prophet Olúalọ́, èmi kò tún ní dáyín lóhùn. Number 1 mi ní dáyín lóhùn. Number 2 mi tẹ̀ ní fìyà ní lọ́yà kọ̀pẹ̀ yín. Má jẹ́ ká máa ro ẹjọ́ yìí lọ tó bá yá ọmọ sùn yẹn kó ayé kó lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ gbọ́ mi dáadáa sá. Bẹ́ẹ̀ náà lọ́bẹ̀ lọ ní Àgbàlá Gabriel náà bọ̀tà. Tágbàlá Gabriel sọ pé Prophet Olúalọ́ is a very nice person. Tó bá tún bọ̀tà tó tún dalẹ̀ bí. Tí yóò bá bọ̀tà tó bá sọ̀rọ̀ dáadáa nípa èèyàn. Ẹ sọ wípé ó gbà bọ̀dẹ̀. Tó bá bọ̀tà tó bá sọ èmi. Ẹ tún sọ pé bóyá èèyàn ibi ni kí lẹ fẹ́ kí àwọn ènìyàn ṣe. Ṣé bí nǹkan tí Prophet Olúalọ́ ṣe fún Àgbàlá Gabriel ṣe bó ló bọ̀tà tó sọ. Why are you blaming him? Ẹ wá tún sọ pé ó ṣe lọ bá Prophet Olúalọ́ ó ṣe lọ bá Baba Falana. Kí ló dé tí ó ṣe lọ bá Baba Falana? That is their own bí àwọn ṣe wò wípé àwọn ṣe lè gbé ìrìnàjò tàwọn nìyẹn tó bá jẹ́ mi àti Baba Falana àti Baba Falana àmì ò tí ẹ̀ lẹ́nìbọ̀dì tí mo fẹ́ jọ yẹ́sù ìtọ́ bá ti fọ́ǹbù mo máa dáná ya ni. ṣé ní Nàìjíríà ẹ máa ń ti ẹnu bọ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ tẹnu bọ̀ ẹ máa ń forí lọ ibi ọ̀pọ̀lọpọ̀ ṣe forí kó ogun ológun nìyẹn lórí ọ̀rọ̀ Prophet Olúalọ́ yìí sìn ọ̀pọ̀lọpọ̀ ti gbà ẹ ọ̀pọ̀lọpọ̀ ti gbèmí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ogun tó máa padà sìn ẹ lẹ́yìn tí ọ̀rọ̀ lọ́rọ̀ bá ló tán ogun ẹ ti wà lórí ẹ tẹ̀síwájú ẹ máa polówó Prophet Olúalọ́ lọ. èmi ò ní much láti sọ because ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó sọ lọ́gbọ́n kọ́ ó sòmùgọ̀ kọ́ Yorùbá sọ wípé dùgbẹ̀dùgbẹ̀ ni nígbà tó máa so ó so síbi tọ́wọ́ ò ti lè tó nígbà tó máa já ó já síbi tí kò ti ṣe é mú because àwa ń sọ tiwa àwọn kan ní àtìgbà owó ni a tún yíwọn padà pé ọ̀dà ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́kùtù ká fi yanjú ọ̀rọ̀ yìí àwọn tó súnmọ́ bàbá Olúalọ́ kí n bá wọn bá wa tù wọn ní pé ọ̀dà tí ẹ bá tiẹ̀ lè gbéyàwó wọn sórí social media ẹ kàn jẹ́ kí ìyá wọn mọ ibi tí wọ́n wà àwọn kan tún sọ wípé àwa ń bùràn sí Ọlọ́run kí ni ká ṣe lórí ọ̀rọ̀ yìí wọ́n ní oyin ń sẹ́ ìkàmùdù ń sẹ́ ojú olóko dẹ̀ rẹ̀ gùdùgùdù kí lè fẹ́ ká sí lórí ọ̀rọ̀ yìí kí lẹ́yìn rò pé ó yẹ kó jẹ́ ojútùú sọ̀rọ̀ yìí níbo ni ká sọ̀rọ̀ sí because nígbà táwọn sọ wípé ó dáa káńtà ọjọ́ rẹ̀ nílé àwọn kan ní agbákàwò kan Olúalọ́ ní ká máa bú àwọn kan ní Olúalọ́ ní ká Olúalọ́ ló fún wa lówó Olúalọ́ ló ṣe kíní kan àtúntò sọ pé ìsìnkú ó dáa ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ bàbá Olúalọ́ tẹ́ ní gbákàwò kan ẹ bá wọn sọ̀rọ̀ àwọn yẹn ní àbúrò ẹ̀ṣẹ́ Ọlọ́run àfikọ́ lóun bá ó sànú wa ṣùgbọ́n ẹ̀yin bàbá dáadáa tẹ́ ń wò wá ìgbésẹ̀ wo lẹ́rù pé a lè gbé lórí ọ̀rọ̀ ẹ fi lóyún àná bẹ́ẹ̀ kọ́ mi sí.